ìgbà náà lẹ́gbẹ́ òṣèlú wá dé ìgbà náà láyé People's Democratic Party tó wà nísìn ó wà nígbà náà Action Alliance AD ó wà nígbà náà àtàwọn ẹgbẹ́ mi méjì tèmi rántí nù bàbá wa Olúfàlàì Bọ́lá Ìgè àwọn méjèèjì ni wọ́n díje primary inú ẹgbẹ́ òṣèlú AD ṣùgbọ́n àwọn èèyàn dìbò fún Olúfàlàì gbogbo ọmọ Yorùbá wá dì mọ́ Olúfàlàì báwọn làwọn fẹ́ ọ̀sàrẹ̀ ṣùgbọ́n àwọn ará bí tẹ́ fẹ́ compensate wa wọ́n wò pé ta làwọn lè mú tí ó kàn jẹ́ pé wọ́n mọ̀ para wa ni ṣùgbọ́n tiwọn náà ni wọ́n mọ̀ ṣe àwọn ó ti lọ́rọ̀ ní o àwọn làwọn ó gbé wọlé o àwọn bá mú Ọbásanjọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP adìbò lóòótọ́ o adìbò lóòótọ́ wọn rí ìgẹ̀ bí ti Awólọ́wọ̀ wọn rí ìgẹ̀ lóòótọ́ wọn rí ìgẹ̀ Ọbásanjọ́ ló wọlé nítorí power of number. Politics is a game of number. Àwa Yorùbá ńlá mú Olúfàlàì. Àwa Yorùbá la mú Olúfàlàì. Ọbásanjọ́ làwọn mú. Bí wọ́n ṣe pọ̀ tó yẹn, ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìbò Olúfàlàì náà, ìbò Ọbásanjọ́ náà, àwọn kan náà tún dìbò fún Yorùbá. Lọ́básanjọ́ wọlé. Wàhálà àgbà náà la àbọ̀ ń bẹ́ẹ̀dì sí i. Wàhálà àgbà náà ìlà àbọ̀ ń bẹ̀ di bá a ṣe wà yìí. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, ìbéèrè mi lálẹ́ ìwá ni pé Babangida ti wá jáde o. Ó ní lóòótọ́ MKO Abiola wọlé ìbò June 12 tó di wàhálà. Ṣé ẹ ti dáríjì báyìí? Ṣé ẹ lè dáríjì Babangida? Ìdáhùn mi nù. Ẹ̀yin téèyàn yín kú, ṣé ẹ ti dáríjì Babangida o? Wọ́n ti kọ̀wé o. Ẹ̀yin tí wọ́n dojú òpó yín rúngbà náà, ṣé ẹ ti dáríjì Babangida? Mẹ́sẹ̀jì yẹn mò ń dúró dè. Abẹ́ẹ̀ ní dáríjì Babangida ni. Èèyàn kan ní no. Ayéla Bọ́lá Babangida ọ̀pọ̀ ọmọ rẹ ni. Ṣé ẹ ti dáríjì Babangida o? Wọ́n láwọn ní àwọn mọ̀ọ́mọ̀. Wọ́n ní ṣe o. Wọ́n ní kì í ṣe pé àwọn ṣèèṣì kan ṣùbò yẹn o. Pé àwọn